let's go. Bàbá rẹ̀ mú ó ti dé tó bá níyàwó wọ́n bá fi ṣeré. Bàbá rẹ̀ mú àgbáyé àdúgbò. Oyin ẹni tí no this one ọ̀rẹ́ mú let's go. Bàbá rẹ̀ mú ó ti dé tó bá níyàwó wọ́n bá fi ṣeré. Bàbá rẹ̀ mú àgbáyé àdúgbò. Kátí mo mọ̀ ní pé máa ń sọ òdodo. Èfú ẹ̀rọ ti sọ pé máa ń lawọ́ mọ́ nǹkan. Bàbá rẹ̀ mú oníkóbó rájà. Bàbá rẹ̀ mú ó ti dé tó bá níyàwó. Ẹ wẹ̀lẹ́. Ìbá lẹ́yìn gbé. Ilé ìwé. Ẹ gbọ́ pé ilé wà bí ni àwọn kan wá wò bí a lè gbé gbà bí o. Ilé wà mí. Ilé wà mí. Ẹ ṣe o. Ẹ yọ ilé ẹ máa rí gangan. Ọ̀sẹ̀wìn láńlọ́ọ̀dù lẹ́rìí. Ọ̀sẹ̀wìn nù. Ọ̀sẹ̀wìn láńlọ́ọ̀dù rẹ̀. Wọ́n jẹ́ àwòrán gan. Àbá wa lẹ́mẹ̀. Ẹ pẹ̀lẹ́ o. Ẹ káàárọ̀ bàbá. Ẹ kú kalẹ̀. Ẹ kú jayé. Ẹ kú gbádùn. Sẹ́rí màtí mo dé ibà yìí tí mo ti rí ibà yẹn ń ṣe pàdé mi wá èèyàn rí wọ́n bá èèyàn rí. Ẹ bá bínú bàbá. A kọ́ pé ilé sílẹ̀ níbí ni ilé ìmọ̀ wa bí fẹ́ wá gbà lé ni. Ṣé ìbáṣe wá dé lẹ́kùn? Táà yìí bọ̀dá yẹn bọ̀dá yẹn pé ẹni láńlọ́ọ̀dù ọlọ́run ṣe wọn àmọ́ orin o. Ọmọ àwọn tó wá súnmọ́ yín tó wá pò sí mọ́ yín díẹ̀ wọ́n á rí pé èèyàn rí pé èèyàn bọ́ sọ pé first sight seeing person ó ti sọ ètò àjẹ́ àgbé ẹ̀dọ́ first time tó wá kọ́ ríyàn ó sọ pé èèyàn báyìí èèyàn gidi ní nígbà tó bá yíyan kẹta ti ń dayé lọ́wọ́ yìí èèyàn ní ẹ̀ẹ́dẹ́gbàdún mi tó lù léyìí abẹ́gbà lé ni. Bàbá. Káàbọ̀. Wo ilé ń bẹ ẹ̀yin méjèèjì. Ìyàrá kan la fẹ́ gbà bàbá, ìyàrá single room. Ìyàwó mi ni ìmú ọkọ ẹ̀ àfẹ́gbàlé. Yàrá kan. Single room. Ìyàrá kan. Wo ilé ń bẹ. Ló bá tán. Yàrá wa owó mi ò pọ̀ ṣùgbọ́n òfin bẹ́ẹ̀ o owó ilé mi ò sì wọ́n 2.5 ni o ṣùgbọ́n òfin mi wọ́n bá lè fara mọ́. Ṣé ẹyin wáyé kó tó lófin dé yẹn ni èmi náà fara mọ́ torí pé Yorùbá ní pé ilé tó bá sófin ẹsẹ̀ kò sí níbẹ̀ èmi náà fẹ́ mọ́ fi hàn àfọ̀rẹ́sì mi nígbà náà sẹ́ǹsì rárá ó ti yẹyin ẹ̀ka òfin ká tọ́ bóyá bá wà lára mu. Òfin mi ò gbọ́ sọ́ọ́rí ọ̀ gbọ́dọ̀ síbẹ̀ tó ta sánsán ọ̀ gbọ́dọ̀ pọ́n mi lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ ẹ̀ẹ̀kan lọ́pọ̀n mi ọ̀ gbọ́dọ̀ fá mi ìgbẹ́ bó bá lọ ní gbèrò mi ọ̀ gbọ́dọ̀ yáwò ọ̀ gbọ́dọ̀ yàgbẹ́ lẹ́ẹ̀mejì ẹ̀ẹ̀kan ni bó sì rò pé ọmọ àyàgbẹ́ gbùrùgbù ọ̀rà kọtí o ọgbì sí yàrá ọ̀ gbọ́dọ̀ nálejò lójúmọ́ àfi ẹ̀ẹ̀kan lóṣù mẹ́ta ọ ti ìfọ́ọ̀mù mi tẹ́lẹ̀ pé ọ̀ nálejò lọ́la o láàrin oṣù tó ń bọ̀ oṣù tó máa tẹ̀lé ó kù oṣù mẹ́ta lọ́ ti ìfọ́ọ̀mù mi ọgbọ́n ń wà àkúrúfù rẹ o òfin mi ò jìyẹn lọ. ẹ̀dùn náà ṣé ọ̀rọ̀ yẹn máa yọjú lẹ́ẹ̀kan kan mi ì fẹ́ dàpọ̀ rárá kó lè jọ yí wa kó lè níyanjú. ṣé ayé láwọn àgbàkùn ìmọ̀ àmọ́ àgùnmu jẹ̀dì. Bẹ́ẹ̀ni. owó akéré jù ẹ̀mẹ́rin ẹ̀ márùn-ún lójúmọ́ máa yàgbẹ́. Lóòótọ́ ni. máa yọ kó ó ti yé mi ṣáláńgá rẹ̀ ní ẹ̀ nìyẹn aláwo. ẹ wo ọdẹ tirẹ. àyè yẹn ń jómi yẹn kò ń jómi yẹn kò ń jómi. ṣé gbogbo òfin yẹn kalẹ̀ yìí náà ẹ náà wọ́n bá ń gbé nílé yìí náà bẹ́ẹ̀ ẹ lè sọ pé èèyàn ń gbé nílé pẹ̀lú yín. wo ó ṣe pọ̀ wọ́n bẹ̀rù ìwọ inú wọn ní ìrànjú tí ń bóyin yẹn. Ǹjẹ́ òfin lè yí pọ̀ o? Ní sùúrù ẹ gbọ́ bọ́dà ẹ máa dùn lẹ́ẹ̀kan sí ẹ gbọ́ ilé rẹ̀ náà ń gbé. Wèrè pọ̀ ń bì ẹni ẹjọ́ yìí wà. Bí mò ń gbé. Ẹ lè kó pẹ̀lú àwọn òfin tó sọ fún yẹn. A jẹ́ pé ọgbà rẹ̀ agbadé sí ẹ̀ náà bá mi bẹ̀. Ẹ wọ bá ṣe é rí ẹ wo bí tó kò sọ̀kọ̀ tó ṣe fara mọ́ láyé yìí o. Èmi náà ló mú mọ́ fi hàn. Ṣé o lè mú àwọn ọmọ yẹn wá gbé bí pẹ̀lú wọn? Àwọn náà àkóòfù. A máa kó òfin. Ó dàá mú ti wá. Ẹ wí ẹ má wọrí àmúfara mọ́fin yín. Àmọ́ kìíní kan fẹ́ kó yé yín o. Mo yá wéré gan-an. Mi ní bá gbàlagbà fún yín. Bẹ́ẹ̀ni, ọkọ mi rán gbàlagbà fún. Ọmọ mi ò fẹ́ ṣíìtì. Ṣé kò fẹ́ ṣe ń sọ̀rọ̀ láàárọ̀ ẹ̀? Mo rí yín o. Bí lójú yín pọ́ìntì sí mo rí o. Ẹ wí báyìí, ilé wọn gbà lọ́wọ́ yín o.
ẹ bá yẹ ṣe máa yẹ máa sí ìyàwó mi lórí ẹ̀ngànjúmọ́gẹ̀ báyìí. ẹ̀gbọ́n ẹ̀yin náà ranjúmọ́gẹ́ àbí. ẹ sọ fún mi pé ẹ̀ ń wo bí. ọ̀rọ̀ yín yé mi ṣé ẹ rí yàrá ẹ̀ kí n já yín tọ́ a máa gbé pẹ̀lú yín o a máa gbé pẹ̀lú yín mi ní bẹ́ẹ̀ sì ní àpè sí mi ẹ má la wá ó yẹ náà ẹ má yẹ kí ni ẹ má la wá bẹ́ẹ̀ bá la wá àwa rẹ̀ máa bá o. ṣé ìgbẹ́ yín sọ̀rọ̀ dáhùn kan yẹn bẹ́ẹ̀ sọ̀rọ̀ dáhùn kan yẹn sọ̀rọ̀ lójú inú ògò lẹ́gbọ́n lójú ìgbà yẹn ojú ló burúkú lẹ́gbàá yẹn ayáyá ó ilé ìyàwó mi lẹ́wọ́ ilé ìwọ̀n gbà lọ́wọ́ yín o mi ìfikẹ́ bá ń ṣeré o ẹ̀rọ tó bá tàṣà gẹ̀rẹ̀ kan ẹ̀ ń bá mú yín sọ́wọ́ tẹ́yìn bá ká yín mọ́ pẹ̀lú ìyàwó mi lásán bá mú yín ogun bọ́ ìjẹ̀ yá gbẹ. Let's go. Bàbá rẹ̀ mú ó ti